gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, má sẹ́yìn bó ń bí. Kamari, mama sẹ́yìn bó. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yìí, ètò Amáṣọyìnbó. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Òun náà ni àkọsílẹ̀, ṣùgbọ́n òun ló wà níbí. Kí lẹ wá nílò láti ṣe? Kẹ́ dáhùn ìbéèrè 10. Kẹ́ má fi èdè míì sí èdè Yorùbá. Kẹ́ dẹ̀ mú nǹka yín. Ẹ máa kówó lọ. Ló bá tán. Olófòfó wà níbí. Ọ̀rẹ́ yín ni. A máa ràn yín lọ́wọ́ nígbà míì. Òun lá tún máa bá yín pawó rẹ́. Ìyẹn tí ẹ bá ṣe ìbéèrè. Tẹ́ bá wá dáhùn ìbéèrè àbí tí ẹ fi èdè míì sí èdè Yorùbá tó wó yín lọ́lẹ̀ tó dé ẹgbẹ̀rún 10, tẹ́ dẹ̀ sì ní àwọn ìbéèrè ilẹ̀, òun náà ló tún máa ràn yín lọ́wọ́. Tẹ́ bá wá ń dáhùn ìbéèrè yẹn, ẹ lè máa lọ pẹ̀lú ẹgbẹ̀rún 10 yín o. Tẹ́ bá ní rárá mo fẹ́ dáhùn ìbéèrè mi, tẹ́ bá ṣe ń gbà, owó yín á máa padà sókè. Sórí kó dáa. Ẹ kú dédé wòye. Ẹ ṣé. Ẹ sọ̀rọ̀ sókè o. Ní ẹ ṣé olóòtú. Kí lórúkọ yín? Orúkọ mi ni Abíọ́dún Atọ́batẹ́lẹ̀. Atọ́batẹ́lẹ̀ kó tó dọba. Iṣẹ́ ọ̀lẹ́ ń ṣe? Iṣẹ́ ẹ̀rọ ayélujára. Ẹ̀rọ ayélujára. Èwo ni olújára? Mi ò kú mọ̀. Ó dáa. Ó tó ọdún mélòó tẹ́ ti ń ṣiṣẹ́ yìí? A tó 20 ọdún ó lé 3 sí 4. Ọdún 23 sí 24. sí 24. Ògbóǹtarìgì yín nìyẹn. Tẹ́ bá sọ bẹ́ẹ̀. Kì í ṣe pé tí n bá sọ bẹ́ẹ̀. Òkú 20 ọdún kì í ṣàjòjì sàárè. Ẹ ti mọ tinú tẹ̀dọ̀ iṣẹ́ yẹn nìyẹn. A gbìyànjú. Ó dáa. Mi ò ní béèrè púpọ̀ lọ́wọ́ yín. Ìbéèrè 10 péré ni. Ẹ mú béèrè àkọ́kọ́, jọ̀ọ́ bá mi fún wọn ní ìbéèrè àkọ́kọ́. Ìbéèrè kélòó? Ìbéèrè 300. Gẹ́rẹ́gẹ́ 300. Ó ní òwe kan tó jọ mọ́ ọ̀rọ̀ yẹn. Ṣé àìsàn tó ń ṣogójì ní ṣọ̀ọ́dúnrún? Ohun tó bá ṣe Abọ́yadé, gbogbo ọlọ́ya ló ṣe. Bẹ́ẹ̀ni. Òótọ́ ni. Mo ní òótọ́ ni. Bóyá. Kí ni màjàlá túmọ̀ sí? Màjàlá. Dodo. Mo rò pọ́ sọ pé o lè ràn mí lọ́wọ́. Ràn wọ́n lọ́wọ́. Ẹ̀wẹ̀ èèyàn tó ń ràn yín lọ́wọ́. Òfurufú. Ó ti yọ. Burnt flakes. Ṣé ẹ mọ̀ pé tẹ́ bá ń jó nǹkan nígbó? Ó máa ń màjàlá ṣòfófó téèyàn bá ń. Mo ti rántí. Ẹ ti rántí? Mo ti rántí. Kí ni màjàlá? Òwe tẹ́ sọ nísìn ló jẹ́ kí n rántí nǹkan pé tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ níbì kan, màjàlá ṣòfófó. Màjàlá. Yóò wà ní karamọ́. 4, 5. Bó ṣe jẹ́ kí n mú ìbéèrè mi fúnra mi. Lẹ́yìn ilé ẹ ti mú yẹn. 500 náírà ló kù fún yín. Ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan ti lọ. Owó sì kì í síbẹ̀. Ẹ pẹ̀lẹ́. Mo ń kí yín. Ẹ ṣé. Ìbéèrè kélòó? Ẹ jẹ́ n wò. 381. Mọ́kàndínlógún dín irinwó.
mọ́kàndínlógún dín ní ìṣirò ni mo ṣe bẹ́ẹ̀. ìṣirò kan lè afẹ́kẹ́ ṣe afẹ́kẹ́ ṣe. ó kàn lé ní kí ni ẹ̀rìnlé ní ọ̀ọ́dúnrún. ẹgbà ẹ ṣe gan-an. ọ̀ọ́dúnrún ni kí ni. ọ̀ọ́dúnrún náà ni. ọ̀ọ́dúnrún ni 300. okòólélọ́ọ̀ọ́dúnrún 320. okòó ni 20. okòólélọ́ọ̀ọ́dúnrún 320. òjìlélọ́ọ̀ọ́dúnrún 340. torí ogójì lé ní ọ̀ọ́dúnrún ogún lọ́nà méjìlélọ́ọ̀ọ́dúnrún 340. ọ̀tàlélọ́ọ̀ọ́dúnrún 360. ọgọ́talélọ́ọ̀ọ́dúnrún ogún mẹ́talélọ́ọ̀ọ́dúnrún 360. ọ̀rìnlélọ́ọ̀ọ́dúnrún 380. ogún lọ́nà mẹ́rìnlélọ́ọ̀ọ́dúnrún 380. ẹ wá lè kà síwájú àbí kẹ́ kà sẹ́yìn bóyá kí ni 381. màá yọ lójú owó tẹ́ bá mọ̀. dúró. kí ló ṣẹlẹ̀. ẹ dúró mo gbọ́ 380. ó ti o ẹ gbọ́ o. dúró. nígbà wo dúró. ṣé òun ni olóòtú ni. òun kọ́ lolóòtú. olóòfò ni. dúró. olóòtú. dúró 380 ni wọ́n sọ jọ 380 bá mi kó papọ̀ kó yẹ yọ. òjòrò nìyẹn o. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ó kù parí òwe yìí ẹni tí ẹ̀gún bá gún lẹ́sẹ̀ aṣọra rìn ni. ó kì í síbẹ̀ ẹni tí ègún bá gún lẹ́sẹ̀ aṣọra rìn. á ti rorin. màmí yọ. ẹni sùúrù. ẹni tí ègún bá gún lẹ́sẹ̀. títiro ní tiro. kí ló wé yẹn lọ títiro bó ti gbàgbé ó yá bá mi yọ. ẹni tí ègún bá gún lẹ́sẹ̀ ní sálàkàlàkà ilé alábẹ́. ẹni tí ègún bá gún lẹ́sẹ̀ ní sálàkàlàkà ilé alábẹ́. jẹ́ kán sọ̀rọ̀. ẹni tí ègún bá gún lẹ́sẹ̀ ní sálàkàlàkà ilé alábẹ́. kò sí bí ṣe lè mọ̀. ó dáa. owó sì kì í síbẹ̀ ó kù 1,100,000. ó ṣe jẹ́ pé òwe lẹ̀ ń gbé fún mi. ṣé òwe ló tún bá dé. òwe ni. orí la fi mẹ́ran láwo bàbá mi. ìkan tó bọ́ sí ni. parí òwe yìí. ó ń dà ní. sọ láàrin. ó yá níbo. 200. 200 ó yá. ṣàn láàrin. ajé nímú ní pẹ̀kọ̀rọ̀. ṣé ẹ mọ̀ pé òwe yẹn mo máa yọ ẹni sọ̀rọ̀ ẹ mọ̀ dí. mi ò mọ̀ o. sàn láàrin. ajé nímú ní pẹ̀kọ̀rọ̀. ajé nímú ní pẹ̀kọ̀rọ̀. kí ni pẹ̀kọ̀rọ̀? ṣé pẹ̀kọ̀rọ̀ nítumọ̀? ní ìlú Ẹ̀gbá bá ṣe ń sọ nìyẹn. kí wá ní pẹ̀kọ̀rọ̀? ẹni tó ń pẹ̀kọ̀rọ̀. ajé nímú ní pẹ̀kọ̀rọ̀. ẹ mọ̀ pé kíní 1,100,000 lẹ fẹ́ tà. ẹ wá máa sọ pé mo fẹ́ tà ní 1,200. a wá sọ pé ṣé ó gba 1,000. àmì ni mo fi sí dáadáa. ẹ sọ dáadáa. àmì yẹn ni ò múnádóko. ṣùgbọ́n ẹ sọ dáadáa. àmì ò múnádóko. ṣé ẹ sọ dáadáa. ẹ̀yin lolóòtú. sàn láàrin. ajé nímú ní pẹ̀kọ̀rọ̀. ajé nímú ní ṣe báyìí. ó dáa. ẹ jẹ́ ká sọ̀rọ̀ ẹ mú ká wá sọ̀rọ̀. 1,100,000 owó sì kì í síbẹ̀. ṣé òwe tó ní ẹ̀yin lẹ mú
Ebi nǹkan tó fi sínú àpótí yẹn ni ló jẹ́ kí n mú. Owó jẹ́ n wò. Ṣé ti ní sí ẹ̀ kò sówó ní yòókù wa. Ó dáa. Ìbéèrè kelo. 474. Tẹ́ ẹ bá mọ̀ yẹn máa yọ lójú owó. Kí ló dé? Nítorí ẹ mọ̀. Torí mo mọ̀ pé 474. Kí ni 400? Irinwó. Irinwó. Kí wá ní 480? Ẹ̀fàdínní ẹ̀tàlélórí ẹ̀rìnlélérínwó. Èrò lẹ jọ ní. Ẹ̀rìnlélérínwó. Kí ni 480? Ọ̀rìn kò ń ṣe ẹ̀rìn. Ọ̀rìnlélérínwó. Ẹ̀fàdínní ọ̀rìnlélóríwó. Ẹ̀fà ó dín ní ọ̀rìnlélóríwó. Nírínwó. Ó dáa, mo kàn fẹ́ fún yín ni. Ó yá. Parí òwe yìí. Òwe. Ẹ̀gún Remi. Ok. Bá mi yọ òkè yẹn. Látàárọ̀. A máa yọ owó yín lórí ẹ ṣe. Ẹ̀gún ẹṣin ní kẹsẹ́. Ẹ̀lọ Remi. Ẹ̀lọ ǹtà mídò. Mídò ǹtà. Ǹtàpá. Ẹ̀gún ẹṣin ní kẹsẹ́. Ẹni ń tàpá. Ẹ̀gún ẹṣin ní kẹsẹ́. Ẹ̀lọ ǹtàpá. Ṣé bẹ́yìn náà lẹ́wà ń jẹ? Yóò mọ́. Ẹ̀gún ẹṣin ní kẹsẹ́. Ẹni ń tàpá. Bàbá ta ni wọ́n máa tì nírin bọ̀ láyà tí ò ní tàkìtì. A ti mọ̀ kan sílé nínú. A ti mọ̀ kan sílé nínú. Èló ló kù? Ó kù èló ló kù yẹn? Èyí mọ́, òun náà lọ́kọ sílẹ̀. Tàbí tẹ́ bá yọ 5 nínú. Ẹ sọ. 550. Ẹgbẹ̀rún lọ́nà 550. Láàdọ́ta ni. Láàdọ́ta. Bẹ́ẹ̀ ni. Ó ṣe àfẹ́ kí n sọ Gẹ̀ẹ́sì. Gẹ̀ẹ́sì wo gẹ̀? Ẹ̀yin ẹ̀ ní sọ Gẹ̀ẹ́sì àbí? Látàárọ̀ nǹkan. Ìbéèrè kelo. Ẹ jẹ́ n wò. Ó ṣe jẹ́ àwọn. Eléhùn ṣe òwe. Ìbéèrè kelo, ẹ jẹ́ n wò. Àwọn ìbéèrè. 433. Àwọn ìbéèrè òǹkà ńlá. Ọ̀kànlé, èjìlé. Méje-dín-ní èjìlélérínwó. Kí ni 440? Lérínwó. Èjìlélérínwó. Òjìlélérínwó. Lérínwó. Méje-dín-ní òjìlélérínwó. Ó dáa. Ó yá. Fi ọ̀rọ̀ tó bá yẹ sí àlàfo yìí. Òdòdó ọ̀pọ̀ igi níbẹ̀ nígbó ká tó fi ìrókò jọba. Ká tó fi kinní kan gbẹ́gbẹ̀dú. Kí ló fi ń gbẹ́gbẹ̀dú? Kí ló fi ń gbẹ́gbẹ̀dú? Ọ̀pọ̀ igi níbẹ̀ nígbó ká tó fi ìrókò náà fi bẹ́ igi. Ọlọ́mọ ṣíkàtà bàbá àgbàdo. Ló bá tọ́. Ó yá. Ọ̀pọ̀ igi níbẹ̀ nígbó ká tó fi gbẹ́gbẹ̀dú. Dúró. Farabalẹ̀, wọ́n máa nù ẹ́ lọ́jọ́ kan. Ó yá. Ká tó fi igi òṣè. Ká tó fòṣè gbẹ́gbẹ̀dú. Igi òṣè. Ká tó fọ̀pẹ. Dúró. Ọ̀pẹ. Wọ́n fi gbé ọ̀pẹ bá fi parẹ́. Àwọn igi tí mo mọ̀ ni mo dárí pẹ̀. Igi ọmọ. Báwo ni mo ṣe fẹ́ mọ̀ yẹn? Mo lè mọ̀. Igi ọmọ. Ọ̀pọ̀ igi níbẹ̀ nígbó ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú. Ẹ wò ó. Igi ọmọ ní cordial tree. Kí ni Yorùbá ń pè ní àpáàdì?
kí ni àpáàdì? Iná tí àwa ọ̀mùtí bá ta máa lọ. Iná tí ẹ dá kì í ṣe fún wa rárá. Inú iná. Ẹ̀dá Ọ̀run yẹn. àpáàdì. Ọ̀run àpáàdì. Ibi tí àwa ọ̀mùtí ń lọ. Àpáàdì. Bá mi yọ. Àfọ́kù ìkòkò. Mo ń làpáàdì. Èló ló kù? Ẹ dúró ná. Ẹ mú. Ṣé mọ̀ pé ẹ jẹ́ máa béèrè yẹn torí mi ò fẹ́ kí torí ó ti wà lọ́wọ́ yín. Ó yá. Irú ìbéèrè kèlò. ẹ̀rìndínlọ́ọ̀ọ́dúnrún. ẹ̀rìndínlọ́ọ̀ọ́dúnrún. 290. Ìbéèrè kẹrìndínlọ́ọ̀ọ́dúnrún. Ó yá. Irú ọbẹ̀ wo ni Yorùbá ń pè ní ọbẹ̀ ata? Ọbẹ̀ ata báwo? Nígbà tó ojú mi ò ọbẹ̀ gbà. Domi àtẹ̀. Domi àtẹ̀. Ọbẹ̀ àtẹ̀. Ọbẹ̀ tó fi ń rúbọ ni. Ọbẹ̀ tó fi ń rúbọ. Èwo náà ṣé wọ́n fọbẹ̀ rúbọ ni? Ọbẹ̀ tó ń sè láti ṣe ẹbọ. Bá mi yọ. Ọbẹ̀ àwọn ìyá mi. Àwọn ìyá mi. Ọbẹ̀ wo ni? Ọbẹ̀ tí wọ́n fi yọ sí. Ṣé mo gbogbo yẹn lẹ́kọ̀ọ́? Ọbẹ̀ mélòó ló kù? 3. Tí bá gba mẹ́tẹ̀ẹ̀ta. Kò sí nǹkan tó máa ṣe. Máa ṣe bí arákùnrin kan ni o. Ẹ dárúkọ ẹ̀. Mi ò rántí orúkọ ẹ̀. Mo ṣe máa lọ́lé pẹ̀lú òwe kí ló dé? Ẹ dúró kí ló sọ? Apá àìmúdélé. Apá dòre apá àìmúdélé. Apá àìmúdélé. Apá àìmúdélé. Ó pa kò mú délé. Ẹsẹ̀ òkè wá ní Ọlọ́run ràn lọ. Apá àìmúdélé ni. Ìyẹn jẹ́ pé ó fa àkókò ṣòfò nìyẹn. Bàmí yọ. Ọwọ́ ètè ti yá jù. Kí ló dé? Apá àìmúdélé ni ò jẹ́ ká mọ̀ pé ológbò ń ṣọdẹ. Mo ti gbọ́ rí o. Nítorí ó pa ó jẹ́ ń bẹ̀. Kò mú délé má ní olódùwò kò kí ń ṣọdẹ. Òwe tẹ bí mi ó ti débi 6 nínú ìbéèrè 8. Ṣe bí ẹnu àgbà lóbi ti ń gbó. Lóbi là ń jẹ́ ń bí mi. Ó dáa. Kí ni eléyìí ní Yorùbá? Kí ni eléyìí? 204. Kí ni 204? Ẹ̀rìnlénígba. Ìbéèrè kẹrìnlénígba. Kí ni wọ́n kọ? Kí ni? Ṣùgbọ́n yìí náà lè kà. Mi ò rí. Ẹ sọ fún mi. Eléyìí. Creative. Yes. Yes. Ìgbà tó tì mí débẹ̀. Ó gbé mi débẹ̀. Kí ni creative ní Yorùbá? Wọ́n ní ó dẹ̀ wà creative o. Ọmọ Àtìbà. Ṣé o mọ̀? Ẹni tó ní ìmọ̀. A knowledgeable person ni creative. Ẹni tó ní ìmọ̀. Ṣé gbogbo àwọn èèyàn tó nímọ̀ ló. Ìmọ̀ àyílùpadà. Àyílùpadà bá mi yílù padà dúró ṣó ti kúkú parí. Ọgbọ́n àtinúdá.
àtinúdá, ó ti inú dá, ó wá láti inú ẹ̀, ọgbọ́n àtinúdá. Ìbéèrè tó gbẹ̀yìn lélẹ́yìí. Eléyìí máa rọ̀ fún yín. Dárúkọ ẹranko mẹ́ta pẹ̀lú oúnjẹ tí a mọ̀ wọ́n mọ́ ní ilẹ̀ Yorùbá, bí àpẹẹrẹ ọ̀bọ àti ọ̀gẹ̀dẹ̀, ikún àti ẹ̀pà. Ewúrẹ́ àti koríko. Kìnìún àtẹran. Kìnìún àtẹran. Ẹran ni kìnìún jẹ. Ìkòkò àtẹgúngún. Ìkòkò ajégúnjẹran. Mo gbà yẹn o. Ìkòkò ajégúnjẹran. Mo gbà yẹn o. Jọ jẹ́ ká adìyẹ àtàgbàdo. Adìyẹ àtàgbàdo. Ejò àtẹyin. Ẹyin ẹlẹ́yin. Ó gbà ẹ̀jẹ̀ wa lọ́lé. Ẹ ó mi dà. Ṣé òun ní bí? A máa yẹ 15,000 fún yín láti bí. Ọ̀gá ẹ gbìyànjú, ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ̀rọ̀ nípa àwọn ní nígbà tá a bẹ̀rẹ̀ ètò yìí, àwọn ni wọ́n kọ́ fún mi ní owó ńlá láti túbọ̀ máa ṣe ètò yìí. Wọ́n wá láti wá dún ara wọn wò ni pé. Mo dẹ̀ ti fìdí rẹmi báyìí. Ṣé a ti ṣe tán? Ṣé ẹ ti fẹ́ máa lọ ni? Tí fẹ́ máa lọ. Fẹ́ mọ̀ bóyá kí n máa sọ̀rọ̀ ni. A dúpẹ́ lọ́wọ́ yín gidigidi fún àtìlẹ́yìn yín fún ètò yìí. Iléeṣẹ́ wọn a máa ṣèpolówó wọn ní orí ètò yìí báyìí. Iléeṣẹ́ wọn kan náà tí wọ́n tún ní, wọ́n ń ṣe àti máa pèsè ilé ìgbé fún àwọn èèyàn. Fẹ́yìn tẹ́ wà ní òkè òkun àbí tẹ́ wá láti òkè òkun àbí tẹ́ wá láti ibòmíì wá sí Èkó, wọ́n ní àwọn ilé yẹn ní oríṣiríṣi ibi ní ìpínlẹ̀ Èkó fún yín láti lè gbé fún ìgbà díẹ̀, fún yín láti lè gbé kẹ́ gbádùn fún ìgbà díẹ̀. Wọ́n ní oríṣiríṣi. Ẹ máa rí ní fọ́nrán tí ẹ máa rí báyìí ní orí ètò. A dúpẹ́ lọ́wọ́ yín pé ẹ wá. Ẹ̀kọ́ tí ẹ̀rọ owó mú lọ lé eléyìí náà tó repo. Ajọ́ bẹ́ẹ̀ là ó jẹ́ ajọ́ lélẹ̀. A parí ètò ẹ̀ṣẹ̀ ń pòwe. Àwọn òwe tí ò ṣe é tí ò lè mọ̀, òwe tí ò sí níbi kankan ni ẹ̀ ń bí mi. Àwọn òwe ńláńlá. Ní kí ni òwe tá a pa tí òwe wo la pa tó kọjá anímàjàlá mọ́ màjàlá a béèrè parí òwe sàn láàrin. Mo mọ̀ yẹn o, gbogbo èèyàn ló mọ̀ yẹn. Ajé ni mo ní pẹ́ kọ̀rọ̀. Ẹgbọn ẹṣin ní kẹsẹ́ ẹ ló ń tàpá. Níbo ni màá ti mọ̀ yẹn? Ìjẹ̀bú-Òde. Lẹ́ṣin lẹ́kọ̀ọ́. Ìjẹ̀bú-Òde ẹ lọ sójúde ọba ni. Èmi ò lọ ọmọ Ìjẹ̀bú kọ́ ní mi, ọmọ Ẹ̀gbá, ọmọ Lísàbílẹ̀ mi. Àpáàdì mọ̀. Àpáàdì tí mo mọ̀ ọ̀run àpáàdì ni mo mọ̀. Ọbẹ̀ àtẹ́ mọ̀. Báwo ni wọ́n ṣe máa mọ ọbẹ̀ àtẹ́ lẹ́kọ̀ọ́? Ọbẹ̀ tí ò ní yọ̀. Ìyẹn wà lọ́bẹ̀. Ìwà ni ká máa sọ ọbẹ̀ àtẹ́. Eléyìí kẹ́ máa fi kọ nǹkan ló wà fún. Mo mọ̀ pé eléyìí ojúlówó lélẹ̀. Ojúlówó lélẹ̀. Eléyìí aṣọ ni. Ó dà pé a ti fún yín lélẹ̀ lẹ́ẹ̀kan àbí? Ẹ ti fún mi. Kí ló dé? Ẹ fún wọn. Máa mú lọ. Ẹ tètè ṣe tán, òyìnbó ti fẹ́ máa jáde. Ó dáa, ẹ oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe. Ẹ̀yin tẹ́ bá fìfẹ́ jẹ́ náà, ẹ ṣeun gan ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó tún fún wa ní àǹfààní láti lè ṣe ètò yìí báyìí. Tí ẹ bá fẹ́ ṣèpolówó àbí ẹ fẹ́ kí wa lẹ́yìn àbí ẹ fẹ́ kópa ní orí ètò yìí, ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sí òǹkà tó wọ̀n lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín àbí ẹ̀rọ kẹ́rọ̀ tẹ́ fi ń wò wá ní sáà yìí. À bá yín sọ̀rọ̀, à bá yín nípàdé, à jọ dòwò pọ̀. Ẹ ṣé gan ni. Kó tó dìgbà míì, ire o. Èdè yìí kò gbọ́dọ̀ parun. Ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Kamari, máa sẹ́yìn bóńbí. Kamari, mama sẹ́yìn bó. Máa sọ̀yìn bó, má ṣe sọ̀yìn bó. Ká lè jọ máa lo èdè mi ni ó sọ.
sọ ìbò